Ẹ̀kọ́ ṣoṣo là kápẹ́ bàbá kí wọ́n lẹ́ẹ̀mejì ó ṣe bá fẹ́ tọrọ sùjẹ lọ́wọ́ wọn. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Àwọn àgbábọ̀ wọ́n ní inú ẹni ò ní dùn kápámọ́ra. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ rí ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2023. Níbi tí Omidan Feyisayo Asake Elizabeth ọmọ Sanu tó ti gbégbá orókè gẹ́gẹ́ bí Omidan Oodua àkọ́kọ́, eléyìí tí Akinkanju Obirin Adulawo Agbaye tí wọ́n gbé sílẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ àṣà pàápàá ọjọ́ adire tiwantiwa. Ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú ló ṣubú lu ayọ̀ yẹn ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2023 níbi tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n ti péjọ láti sàmì sí ayẹyẹ ọjọ́ àṣà tiwantiwa eléyìí tí ó jẹ́ ti àgbáyé tó wáyé ní adamasingba nílùú Ibadan. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ inú àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn dùn jọjọ látàrí wípé ọ̀kan gbòógì nínú wọn eléyìí tó múra ẹ̀yẹ gẹ́gẹ́ bí Omidan Oodua fún ọdún 2023 eléyìí tó wá padà jẹ́ àkọ́kọ́ Omidan Oodua fún ẹgbẹ́ Akinkanju Obirin Adulawo Agbaye Feyisayo Asake Elizabeth ọmọ Sanu ó gbégbá orókè ó yá o, ẹ jẹ́ ká wo bí ọ̀rọ̀ náà kò sì jẹ́ nísàn-án. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ ní ìkànnì Ajiaramalefa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button yín kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Ẹ jọ̀wọ́ ẹ ṣèrànwọ́ yìí fún wa, ẹ bá wa pín fọ́nrán yìí, ẹ fi èròǹgbà tí yín náà lẹ̀ lórí àṣà tó ń ti ṣe eléyìí tó jẹ́ wípé ó ti mẹ́rin lọ. Ẹgbọ́n Ọlọ́run bá àṣà onítọ́wọ́ tèmi bàjẹ́ ọmọ mọ̀ wípé kò ní fẹ́ tọwọ́ tí yín náà bàjẹ́. Ó yá ẹ fìdílé nǹkan, ẹ jẹ́ àjọjẹ gbádùn ètò náà. Nínú àṣà yìí nàbí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ eré ìbílẹ̀. Ayé ọ̀ṣun ẹṣẹ́ wọn. Ẹṣẹ́ ṣe bí ojú ọ̀nà. Thank you very much. Ìpínlẹ̀ Ọ̀yọ́ eré ìbílẹ̀ yẹn dà láàrin ìṣẹ́jú méjì. Kò ṣe Omidan lẹ́yìn eré ìbílẹ̀ ni. Kò sí eré ìbílẹ̀ ní Omidan final stage láti dé yẹn. Káwọn part of studies wa kí wọ́n bá wa rò pọ̀. Ọ̀yọ́ eré ìbílẹ̀ ṣé ká máa lọ síwájú. Ogun State eré ìbílẹ̀ ẹ̀múra sílẹ̀. Ogun State gbogbo state kan fún eré ìbílẹ̀. Ṣé ká lọ ṣé ká fò? We are moved. Cultural display. Ẹ̀yọ́. Ó ti yá. Okay. Àṣà wa yàtọ̀ sí tiwọn.
Ọ̀yọ́ nìyẹn. Àwọn ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn o. Ọ̀yọ́ state wọ́n display yẹn. Eko Ogun state. Ọ̀ṣun state ṣe ti ṣe tán eré ìbílẹ̀ yín náà. Ọ̀yọ́ ẹṣẹ́ Ọ̀yọ́ ẹṣẹ́ Ọ̀ṣun state ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn tí a bá ní eré ìbílẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ káwọn ọmọ wa múra sílẹ̀. Ọ̀ṣun state ṣe ti múra. Thank you. Ọ̀yọ́ thank you. Ẹ̀yin Ọ̀ṣun ẹ máa bọ̀. Ọ̀ṣun dà. Ọ̀ṣun. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ ṣé o. Thank you very much. Ọ̀yọ́ thank you very much. Ẹ̀yin Ọ̀ṣun iná. Àní táìmù ni stéètì tó kù náà sì máa ṣe. Ọ̀ṣun náà. Thank you. Ọ̀yọ́ ẹ ṣé o. Tó bá ti ń pọ̀ jù tán, ọlọ́mọdé bàbá kìtẹ́ ti gbàjẹ́. Ọ̀ṣun owó ẹja lọ. Ọ̀ṣun ẹja lọ. Ọ̀ṣun ojú ọjọ́ ìlàwọ̀ ẹ má bínú tá a bá ní ká ṣe kódà látọ̀. Ọ̀ṣun state wọ́n let's go. Ọba tó ń so ohun gbogbo nínú ohun gbogbo. Àgbàlagbà oyè. Àìkú ìsà ọlọ́run àwọn ọlọ́run ni ọba mi lánàá ọba lónìí ọba lè wí lè ṣe ni. Ẹ ṣeun. Ẹ wá máa gbọ́. Ta ló lè bẹ̀lẹ́dùmarè ọba léèrè? Ọkùnrin gbìyànjú bí kò lè dáwọ́ dúró kò sẹ́ni tó lè bí léèrè. Kábíyèsí rẹ̀ náà. Aláwọ̀ obìnrin gbìyànjú bí kò lè dáwọ́ dúró kò sẹ́ni tó lè bọ́ba wọn ọba ni a lè wí lè ṣe ọba tó ń so gbogbo nínú gbogbo ni. Ọ̀ṣun dé
Ọ̀ṣun màmá dé o, Ọ̀ṣun dé, dákúgbà lẹ́nu. Ọ̀ṣun dé, Ọ̀ṣun màmá dé o, ẹ̀wù tí lágbó lódò yéyí ọmọ dé. Òde o, òde o, Ọ̀ṣun màmá dé o, lágbó lódò yéyí ọmọ. Òde o, yéyí ọmọ. Òde o, wẹ́dẹ́wẹ́dẹ́, àwẹ̀dẹ̀ mẹ́rẹ́dẹ́dẹ́ o, ládé kojú ẹ̀bọ̀rẹ̀ tí ń gbénú mi, yá mi àwọn wáyárí kọ́wọ́ sí oníbọ̀wọ́ oníbọ̀ọ̀lá o, oníbọ̀rọ̀ lóde ṣobo, ládé kojú ẹ̀bọ̀rẹ̀ tí ń gbénú mi, yóò kíyè yá mi o, ẹ̀wù jí lágbó lóde ọmọ kẹ́sì, ẹ̀rẹ́sọ oníbọ̀wọ́ ẹ̀rẹ́sọ oníbọ̀ọ̀lá oníbọ̀rọ̀ lóde ṣobo, ládé. Social display, Lagos. Are we set? Ẹgbẹ́ kúrò kímákímá lànà o. Ọ̀ṣun ẹ̀ṣẹ̀ wo ẹ̀yin Ọ̀ṣun ẹ̀ṣẹ̀ wo ìpínlẹ̀ Ògùn rẹ̀ Ogun State oyè aṣọ àdìsẹ́ tán. Ìyá mi ò wáyanrìn kówó sí. Mo ní wáyanrìn kó ti yí sí o. Pásítọ̀ gbọ́dọ̀ bí ìpínlẹ̀ Oṣù Bẹ̀. Ogun State. Ọ̀nà mọ̀. Thank you. Àdùbá ti ṣe àárọ̀ náà gbégbà. Orí àwọn ọmọ wa ò ní pàjá sí ibi gbé o. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ kórè yèyé o. Ayé ògùn oyè ẹjẹ́ ká náà. Thank you very much. Ẹ̀jọ̀ microphone yẹn. Kí gbogbo ènìyàn ẹ lọ ké sára ẹ lọ ké sẹ́bí ẹ lọ kọ́ everybody kọ́ lọ kí ìsàlẹ̀ jẹjẹ. Onílé mọ́ kágò kí n tó wọlé ọlọ́run mọ́ kọ́nà kí n tó máa bọ̀ ó. Lẹ́jẹ̀ fún mi lọ́nà tèmi. Torí náà tẹ́ẹ̀rí bá kí ní pátípátí jò parọ́ lọ́wọ́. Bayi.
Thank you very much. Ayé Ogun State ẹ ṣe àdúgbò ọ̀yá Kogi ayéga. Mojí gbàgbà mẹ́ta àjọ Mojí gbàgbà. Thank you very much. All right, Kogi, let's go. Ìpínlẹ̀ Kogi State. Aṣọ yìí ó túmọ̀ sí gbogbo nǹkan tí okun túmọ̀ sí. Èyí tó ṣe àwọ̀ ewé yìí ó túmọ̀ sí ọ̀gbìn àti àgbẹ̀ ní ilẹ̀ okun àgbẹ̀ ní gbogbo wa. Èyí tó ṣe àwọ̀ funfun yìí ó túmọ̀ sí àlàáfíà nítorí pé ènìyàn àlàáfíà ni wá. Èyí tó ṣe àwọn ojú ọ̀run yìí ó túmọ̀ sí pé ìtẹríba àwa èèyàn okun a ní ìtẹríba. Èyí tó ṣe àwọn wúrà yìí ó túmọ̀ sí ààbò nítorí pé ní ilẹ̀ okun ààbò bò wá ní agbára Ọlọ́run. Oníkàmùsà gbogbo ojoko nílẹ̀ bàbá. Oníkàmùsà gbogbo ojoko nílẹ̀ ogun. Owó ayé owó kàmùsà gbogbo ojoko. Ó ọ̀bẹ bá bèrè ilé sá. Ìpínlẹ̀ Èkó ṣí ẹgbàá máìkì ẹlọ́gbàá máìkì. Ìpínlẹ̀ Èkìtì ṣí ẹgbàá máìkì wá. Yóò sáni igi ọ̀yọ́ máa jà tí wọ́n kí wọ́n lé gbẹ́tù. Ẹ̀kọ́ ṣoṣo là kápẹ́ bọ́ọ̀bá kí wọ́n lẹ́ẹ̀mejì ó ṣe bá fẹ́ tọrọ sùjẹ́ lọ́wọ́ wọn. Ẹ̀yọ́ o ayé lè ẹ̀yọ́ o
ẹ̀yọ́ ayẹlẹ ẹ̀yọ́ bàbá níta wá tó fi góòlù ṣeré àwa oníṣòwò oníbòde onílé ẹ̀yọ́ kọ́làbà olórí ẹ̀yọ́ làǹbà ẹkùn ọ̀fárásẹ́kùn màfárásọ́kọ́ tàṣàrà igi eléèrà ẹ̀yọ́ òde onílé ìlà àdúgbò owó ńlá àdúgbò kí náà fi ṣe aṣọ náà fi ra aṣọ kí náà ra ẹ̀rẹ́ òyìnbó ẹ̀dúgàlè tó ọlọ́ọ̀bá Ekiti ọlọ́ọ̀bá níjọ́ ẹ̀mí òwò àríjọ́ ṣe bí ọba ọlọ́ọ̀bá àṣà ẹyẹ bẹ́yẹ fò gúdúgúdú ẹyẹ ògbé àlùkòlẹ́ ẹyẹ ọ̀sà àwọn ọmọ rẹ̀ bá ń ṣe ní ọba àwọn ọmọ rẹ̀ bá ń ṣe ní ọba ògbó kì í kóṣà ní gbogbo ilẹ̀ o. Ọlọ́ba mi jó àyà rẹ̀ ọlọ́ba àṣà ẹ̀yẹ gbẹ́yẹ fò àṣà Ògúnyè ọ̀ṣúndé tẹ ògúnyè. Ìṣẹ́jọ́ ìṣẹ́yà ọmọ Ògún ìṣẹ́yà Elédùmarè iṣẹ́ wàhálà o. Ìṣẹ́yà ẹ̀yin ọmọ Ògún ẹ ṣe gírí iṣẹ́ wà fún wa láti ṣe. Ọmọ rere kì í ṣaṣẹ́, ọmọ Ògún kì í ṣọlẹ̀, ẹ bẹ̀rẹ̀ bẹ̀rù. Second and third Omidan Oodua, Ọbáwùmí Táíwò, Blessing Ayédọ́gbọ́n, ọmọ Ògún ìṣẹ́yà. Thank you, ma. Blessing Mo kí gbogbo wa a kú àtàárọ̀, adẹ̀kú òjò wẹliwẹli. Mo mọ̀ wípé ẹnìkan náà ló máa gba àkọ́kọ́, ẹnìkan náà là á gbà kejì, gbogbo wa ò lè gbà àkọ́kọ́. Nítorí náà ẹ jọ̀wọ́ ẹ bá wa gbà bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ ṣe present bẹ́ẹ̀ ṣe gbé ohun gbogbo kalẹ̀, òun la ṣe máàkì ẹ̀, òun la ṣe fi àmì sí. Ẹ gbà bẹ́ẹ̀, Ọlọ́run ó dá wa sí ju àsìkò yìí lọ, ẹ ṣé púpọ̀. ilẹ̀ sì ti sún lọ náà nù. Òun kálukú ti ń di gbàgbàgbó rẹ̀. Kó ìkíni ìgbà ẹ máa tó ọ̀gá wa. Ẹ ṣe. Ká ní pé ọmọge Oòduà tẹ fún wa. Olúkálukú ti ń jagun rẹ̀, ta ló gbé mi wá, ta ló gbé mi lọ. Àti ẹ̀yẹ́ mi. Bí mo ṣe débì, kò yé mi. Bí mo ṣe lọ, kò yé mi. Bí a kí díje ti ṣe àwọn bá díje lọ ní Fábíolú. Ìṣẹ́yà ọmọ Ògún ìṣẹ́yà Elédùmarè iṣẹ́ wàhálà o. Ìṣẹ́yà ẹ̀yin ẹ ṣe gírí iṣẹ́ wàhálà ló ṣe. Ọmọ rere kì í ṣaṣẹ́, ọmọ Ògún kì í ṣọlẹ̀.
Omidan Oodua. Ọba wùmí Táíwò blessing Ayélọ́gbọ́n. Ẹlọ́bàdà ọmọ òun ìṣẹ́yà ẹlẹ́dùnmáre iṣẹ́ àdá o. Second and third, Omidan Oodua. Ọba wùmí Táíwò blessing Ayélọ́gbọ́n. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe ní Central Planning Committee state ẹ jọ̀ọ́ ẹ fi ara balẹ̀ kẹ́ gbọ́ mi dáradára gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe ní Central Planning Committee àti agreement tí a jọ ní pé èyí ìlànà mọ state tó máa host the next edition tó máa gba àlejò gbogbo ilẹ̀ Yorùbá pátápátá èyí la máa mọ̀ gbogbo state ló fẹ́ gbàlejò àwa ti fi àdéhùn sí àti agree wípé èyí la máa mọ̀ state tó mọ̀ bàbá àdẹ̀sẹ̀ máa ṣe ni pé ballot gbogbo state láti kọ síbí yìí láti rán lọ́pọ̀lọpọ̀ síbí gẹ́gẹ́ bí àdéhùn wa ṣé ń sìn àwa fún Omidan Oodua iṣẹ́ àkọ́kọ́ tó máa ṣe nìyẹn bàbá wa Babátúndé Fádìrẹ ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ lókè ń bí ẹ jọ̀ọ́ ẹ bá wá sókè ń bí báyìí tí ṣèkì ẹ bá mi ṣọ́ọ̀bù ẹ dáadáa yìí bọ̀ so ẹ fi hàn wọ́n dáadáa so Omidan Oodua. My beautiful queen, this is your first assignment. You will now pick one. Nínú state mẹ́jọ ni wá, kò sí Ọ̀yọ́ níbẹ̀, torí Ọ̀yọ́ ló host yìí. So àti yọ Ọ̀yọ́ kúrò níbẹ̀. So Omidan Oodua àwọn amú state kan wá nà sókè. Bàbá Babátúndé Fádìrẹ wọ́n wá tú. Ẹ jẹ́ àrí, let everybody see. Put it down, let everybody see. Now. Ó yẹ ẹ̀rọ bẹ̀rẹ̀ lè kú. Ó dálẹ̀. Àwọn omi ìwàlọ́dẹ kójú òkúrájú. Wọ́n ní ká ẹrúpọ̀. Mélòó ni ẹ? Ẹ̀ka mélòó méje 1 2 3 4 5 6 7. Ó yá ẹ̀sùn sẹ́yìn. Ó yá báwo yí papọ̀ Omidan Oodua wàá mú ẹyọ kan wàá nà sókè fún wọn báyìí 1 2 3 go. Ó yá nà sókè má tu kàn nà sókè Babátúndé Fádìrẹ ẹ bá má tu rọgọ́ ló má tu máa mú fún wọn. So ẹ tu wọ́n ní sẹ́yìn. Ogi State, Ogini. Police will do what? Ogi State, Oakland State, Edo. Ogini sef. Edo. Sẹ́yìn. Ẹ̀sùn sẹ́yìn. Bàbá ẹ sí kìíní. Àlùkò. Lẹ́nu bàbá ní Ogini. Ẹsẹ̀ bẹ́ẹ̀ rí gẹ̀rẹ́ sọ ni. Ondo wa. Ẹ̀bẹ̀ ọ̀ṣọ́ tó wà ní ẹni sùúrù Ondo wà fún ẹ̀dá yọ Ondo kúrò mbẹ̀ ó yá ẹ̀tutù mú ẹni sùúrù ẹ̀jọ̀ mi ò fojòrò ṣé gbogbo wa gbà pé ká yọ Ondo síbẹ̀ torí ká yọ kúrò torí ọ̀wá. Ó yá ìdálẹ̀ gẹ́yìn. Mi ìgbọ́dọ̀ ẹ̀dá ṣe ká yọ kúrò. Ẹjọ́. Ká yọ kúrò.
ó yá omi tán ẹ má gbé sínú ètò ẹ má gbé sínú ètò ó yá mú mi kíákíá lọ sókè má tù ó má tù ó yá fún wọn ó yá bá ẹ bá wa tù. Ogi lágbára fẹ́. Èyí máa ń tọ́ ẹ. Ọmọ bẹ́ẹ̀ máa ń tọ́jú obìnrin. Ọmọ bẹ́ẹ̀ máa ń tọ́jú obìnrin. Mo máa ń bá àwọn ogi. Mo máa ń tọ́ra àgbẹ̀ àgbẹ̀ sí máa ń tọ́ra. Owó bàbá yìí gbọ́dọ̀ ìgbì sí máa ń tọ́ra. Ọlọ́yọ̀ lẹ́pọ̀. Ogi ni sẹ́, ogi padà dúró. More school music at greenlightchat.com. Àgọ́ onílé ṣé ká wọlé o, àgọ́ àlejò ṣé ká máa bọ̀ ìyá ń bọ̀ o. Àgọ́ lọ́nà orí yèyé máa ń bọ̀, àgọ́ lọ́nà ọ̀sùn máa ń bọ̀, àgọ́ lọ́nà ọ̀làdé kojú, àgọ́ lọ́nà orí yèyé máa ń bọ̀, àgọ́ lọ́nà ìyá mi máa ń bọ̀, àgọ́ lọ́nà adé kojú ẹ̀gbọ́n àti ń gbé lómi, ẹ̀kútí alágbòlódò ni mò ń ké sí lọ́wọ́. Congratulations, Mr. Agbaye. Congratulations. Ọdún tó bọ̀, ó máa lágbára, ó máa lá òjòlè yẹn lágbára Ọlọ́run. Gbogbo àwọn state tó kù náà ẹ jẹ́ ká múra. Bí a ṣe máa mú lélẹ́yìn kò sí òjòrò. Ẹ má bínú. This will serve as my vote of thanks too. Ẹ jọ̀ọ́, orúkọ mi ni Comrade Owóyẹmí Akíndélé. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, bó ṣe wu Ọlọ́run ọba ló ṣe ọlá rẹ̀. Bí ó bá jẹ́ wípé ọ̀rọ̀ òjò ẹ náà ti rí bí ìbá ṣe rí, mo lè gbọ́ ọdún tó ń bọ̀ ó tún máa dára ju eléyìí lọ. Lágbára Ọlọ́run ó máa sún síwájú ni. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa pátápátá tí wọ́n ti wá tí wọ́n ti lọ. Òjò yẹn ló fẹ́ rí bákan lọ́dún yìí. Lọ́dún tó ń bọ̀ a máa dọ́gbọ́n sí i. Mo dúpẹ́ a máa dọ́gbọ́n sí i, ẹ má wọlé a máa dọ́gbọ́n sí i. The queen, the second runner-up, the first runner-up and the second runner-up. Maria was state to were involved so that a prize wà fún wọn. We will send it to you. We will send it to you. Prize wà fún queen yẹn. First the queen,
the first runner-up and the second runner-up. There's a prize for them, and we will send it to them as soon as possible. Ẹ ṣé mo kí yín o, ẹ kú àṣeyẹ, ó yá. Asake ọmọ Sanu. Mo jẹ́ ọmọ bíbí Ogun ìyẹn ní Abẹ́òkúta. Màmá mi jẹ́ ọmọ bíbí Ìjẹ̀bú ìyẹn náà nípínlẹ̀ Ògùn náà. Kí ni à ń ṣe níbí lẹ́yìn àti pé ìlú wo gan la wà yìí? A wà ní ìlú Ìbàdàn. À ń ṣe àṣà àti ìṣe Yorùbá. Kí lẹ lè sọ nípa Akinkanju Obirin Adulawo Agbaye? Ohun tí mo lè sọ nípa ẹ̀ ni pé kí àwa obìnrin omidan àti àwọn àgbàlagbà tí wọ́n ti jẹ́ bàbá wa kó má pa àṣà àti ìṣe Yorùbá kó má pa ti sẹ́gbẹ̀. Ìmúra yìí yóò jọjú gidi gan, léyìí tó ń tọ́ka sí wípé ó ní ohun pàtàkì kan tí ẹ jẹ́ láàrin òṣìyẹn Akinkanju Obirin Adulawo Agbaye. Ó yá ẹ jẹ́ ká mọ̀ kí ni nǹkan tó fà á tẹ̀ fi di adé tẹ̀tù sí wọ ìlẹ̀kẹ̀ tóun ti onírúurú ìyàmì ìdánilẹ́yẹ tí a fi wọ̀nyí. Ìdí ni wípé ìmúra mi jẹ́ ọ̀kan lára àwọn ìmúra tó jẹ́ ti Yorùbá àtàtà. Mo lérò pé lẹ́yìn ló mú yín gbé gbá orókè gẹ́gẹ́ bí omidan Oodua fún ọdún 2023 tí mi ò bá ṣàṣìṣe. Bẹ́ẹ̀ni. Ó yá ní ṣókí kí lẹ fẹ́ sọ fún àwọn aráalé tó ń láǹfààní láti máa wò yín lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Oodua. Ohun tí mo fẹ́ sọ fún àwọn obìnrin bíi tèmi àti àwọn bàbá àti àwọn ìyá ni wípé kí wọ́n má jẹ́ kí àṣà Yorùbá parun, kó má lo àwọn àṣà òyìnbó, kó máa wo ti ìbílẹ̀. Ẹ̀yin náà rí bí mo ṣe múra bí ọmọ Yorùbá àtàtà. So àmọ̀ràn mi nìyẹn. Ó dáa ní ṣókí ọdún Akinkanju Obirin Adulawo Agbaye yìí nígbà wo ló máa ń wáyé àti ìgbà wo náà sọ pé yóò máa wáyé, ibo ló tún kọ̀ lẹ́yìn tọdún yìí? Ọdọọdún ló máa wáyé, àmọ́ tí ọdún tó ń bọ̀ ó máa wáyé ní ìlú Ọ̀ṣun ló ti máa wáyé. Ìlú Ọ̀ṣun. Orúkọ yín lẹ́ẹ̀kan sí àti ọmọ bíbí ìpínlẹ̀ tẹ́ jẹ́? Orúkọ mi ni Feyisayo Elizabeth Sanu. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ògùn. Tẹ́ gbégbá orókè gẹ́gẹ́ bí omidan Oodua ọdún 2023. Bẹ́ẹ̀ni ma. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.
máa lọ eléyà wà out of place bẹ́ẹ̀ ni màmá ló rán mi létí tí mi bá kí bàbá wa jàre àti àdìtúnmi ṣóyẹmí àwọn ni wọ́n ṣe agbátẹrù iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ foríjì mi barrister Fúnmi Ṣóyẹmí ní Dublin bá ṣe ń ṣe yìí látàárọ̀ wọ́n wò wá wọ́n dẹ̀ ń bá wa sọ̀rọ̀ bàbá jàre oyè kalẹ̀ láti Canada mo dúpẹ́ lọ́wọ́ àwọn náà bá ṣe ń ṣe báyìí àwọn náà ṣe agbátẹrù ètò tí a ṣe lẹ́nìí àkí wọn adẹ̀yìn wọn adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n wò bá ṣe ń ṣe látàárọ̀ wọ́n wò online wọ́n wò láì gbogbo àgbáyé ló wò adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe wọ́n kùnà wọ́n dẹ̀ pé bí ó bá jẹ́ òjò ìbá wà kọ́lọ́fù gan bọ̀ èyí tó yẹ tá a ṣe yìí náà àmọ̀pẹ́lú wa lọ́wọ́ sí i ó wà kọ́lọ́fù ó dẹ̀ wà pa adúpẹ́ lọ́wọ́ ilé ṣe ọmọ wa jagun. ìlànà ọmọ Oòduà ọ̀nà ọ̀là pérégedé Akinkanju Obirin Adulawo ìfẹ́ Adúláwọ̀ ló jẹ wá lógún àwọn Ọ̀ṣun wọ́n ti rán mi iṣẹ́ wọ́n ní kí n bá adúpẹ́ lọ́wọ́ barrister Fúnmi àwa náà ní Ògùn state adúpẹ́ lọ́wọ́ barrister Fúnmi Ṣóyẹmí yémi ọmọ ìṣokù ọmọ agbáwo bí ẹni pọ́n mi ọmọ òrìṣàgámù ẹwà níbi owó gbẹ́mísó yémi ọmọ parọ́pọ̀jò ọmọ adélé tẹ̀jítẹ̀jì ọmọ mẹ́mú wíì yémi ọmọ aṣámọ ní pọ́nìkì ẹsẹ̀ ọmọ ìṣokù wà á pẹ́ láyé o à á pàdé pẹ́ láyé àtàláfíà bàbá jàre ìyá jagun kí yín o lágbára náà tẹ̀mí ó dùn jù báyìí lọ àjẹpẹ́ bá gbogbo bàtà wa àrùnà kórè o a kí gbogbo wa o. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.